alfi dalahalati annabi Muhammad sallallahu alaihi wasallam. Tapa dola Ọlọ́run ní fi wálẹ̀, Ọlọ́run ní dá láàmú. Adápẹ́ fún Ọlọ́run. Ìjà wẹ̀pẹ̀ wọn láwa ni. Ó mú tí náà wá. Ó ti tán àti lówó print mọ́. So afẹ́ print kò sówó lọ́wọ́ wa mú. Ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀. Tapa dola of Lagos. Ibi tí bọ́lọ̀hún ti ṣe abẹ́lọ́hún. Ògo ni wọ́n náà bó ti wà yìí. Ògo náà kọ́lọ̀hún jí ó máa lọ sókè sí. Kọ́lọ̀hún má jẹ́ ó wálẹ̀. Dó àwọn yẹn máa wò pé Tapa dola ń ṣe irun ṣe kíní gan. Wọ́n gbé tí máa tó change ẹ̀. Ó ti yẹ. Máa lọ gẹrun lẹ́yìn bá ti délé. Wà lọ gẹ̀ mashallah. Tí bá ti délé ni wàláhì. Wà lọ gẹrun. Media nítorí Sheikh jẹ́ Mufasr. Naam. Al-yawm inda usuli ila al-bayt ahli Qur'asi inshallah. Wala halaftu yamina uqsimu billah wallahi al-azim. Mashallah. Nítorí títí wọn. Mashallah. Ìwọ̀n yẹn tá a máa ṣe. No. Ṣé wàá rí kò ń ṣe torí tèmi, torí Ọlọ́run, ìfẹ́ tó ní torí Ànábì ni. Sori tó wá sọ I love you mọ̀. Àwọn yóò ti máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́wọ̀n ní ẹ̀yẹ kí Tapa dola gẹrun. Mo jẹ́ kí n sọ̀rọ̀. Ẹjọ́ kọ́ sọ̀rọ̀. Má wọlé. Ẹlòmíì àti ní ẹ̀yẹ kí Tapa dola ti gẹrun kíní kan. Mo wá rí pé tífẹ̀ bá pàdé fẹ̀. Orí kò bẹ́ẹ̀ rí mí sìn lóní wà lọ gẹ̀lé ni. God bless you. Media ọ̀la ni kí ni ọ̀la? Ẹ̀wọ̀n tán tẹ̀mí ló mú wá sí báyìí. Kí ni ọ̀la? Media mi lele is my personal time for media. Ó máa lọ gẹ̀ lọ́la. Máa ń sùn lé ọmọ ají mi lé pé kí wá face camera. Àwọn tó máa ń disturb mi lele. Ṣé wàá rí ẹni yìí Ustaz Habib? Kí ni ẹni yìí? Kí ni ẹni báyìí? Ẹni ni Tuesday. Camera. Kí ni Tuesday ní Arabic náà? Ẹni ni ṣé Tuesday àbí Wednesday lè? Tuesday. Ọ̀la ni Wednesday. Ọ̀la inshallah. Ana maliku shari. Gadan. Iza stayqastu sa'ahliku shahri. Bismillah. Mashallah. Ana ahidukum hadha wallahi li hadha malik. Yóò lọ gẹ̀ náà ni ẹ. Tí n bá ti gẹrun ní ọ̀la. Wọ́n dára máa wọlé wàá gẹ̀. Bismillah yá dìde. So Ọlọ́run fi àlùbáríkà sí. Èyí tó wá jẹ́ lẹ́ẹ̀kejì, èyí tó bí sábàbí wíwá Tapa dola sọ́dọ̀ mi lénìí. So kọ́lọ́mbà dúpẹ́ fún Queen Rashida Al-Manara, kọ́lọ́mbà wà pẹ̀lú wọn. Àìtí rí ẹni tí láti jẹta. Síra tí wàlẹ́ ó ìkọ̀sí lọ. Mo mọ̀ pé ìtì rẹ̀ ni òun náà ló fẹ́ gbà. Mo tẹ́ sẹ́kù kọ́yọ̀ 1 million nípa àwọn òyọwó. Mi ìfẹ́ má wọ̀. Sá máa wá bá ilé kí o máa kó 1 million sílẹ̀. Mi ò fẹ́ ṣe sùúrù Tapa dola. Ṣe sùúrù torí Ọlọ́run. Ṣe sùúrù mi ò fẹ́ ṣe sùúrù. So tíra tó ṣe fún Queen Rashida Látàndá. Mo fẹ́ kókó mọ̀ pé àwọn Queen fúnra wọn àfáà ni wọ́n. Lára wọn náà àfáà pọ̀ lára wọn. Àmọ́ nǹkan tí wọ́n rí ni pé wọ́n fẹ́ encourage ẹ. Wọ́n wò pé tó bá kọ́kọ́ yọ lọ́ọ̀kan àwọn èèyàn máa kọ́ rò pé ẹni yóò ń ṣàfà o. Àmì tó bá súnmọ́ á di pé ìmọ̀ wà lára ẹ̀. Tapa dola wé dìde. Ìmọ̀ wà lára ẹ̀, ògo wà lára ẹ̀. Ògo ni ẹ o. Gbọ́ mi ṣe sùúrù, ògo tó ó sì máa sọ̀rọ̀ máa wọrí. Ògo tó wá rí lára ẹ̀ lọ́wọ́ pé káwọn encourage ẹ pẹ̀lú 5 million naira. Pẹ̀lú ògo ló wá gbọ́ kó tó kúrò ní ìbàyín sìn. Gbọ́ 5 million yẹn wà lọ́wọ́ mi. Dúró. Ṣàjọ́ láàárọ̀ yìí. Dúró. Ebi ń pa wá jẹun. Ọmọ yìí ló ti máa help mi rìn wọlé ọmọ yìí. Mo bọ ẹ fi sọ̀rọ̀ ẹjọ́. Ṣé wọlé ọmọ tó lọ lékè òye. Jẹ́ n sọ̀rọ̀ tán. Miriam àbí Miriam. Ṣé kí n kúrò ní báyìí? Mo mọ̀ bóyá lọ́ba mi jẹ́ pé I'm a street boy. Ṣé kí n kúrò ní báyìí? Kó tó kúrò ní sìn, màá send ẹ̀sàkàntẹ̀. I will send you the receipt lẹ́sẹ̀kẹsẹ̀. Eléyìí tá a sọ ni pé Queen Rashida ní rárá mi ìbínú sí rárá má sọ̀rọ̀. I love you so much. That's why you are here. You can't see me anyhow online. You understand now? I love you so much. I love what you do. I love your craft. Mara kọ́ má cover ẹ̀ má worry. Abẹ́lẹ̀ kọ́lọ́mbà ń fi ní àlùbáríkà. Kọ́lọ́mbà jí wálẹ̀. Queen Rashida ọlọ́mbà wà pẹ̀lú wọn. Ọlọ́run owó tó fẹ́ gbà yìí náà kọ́lọ́n wá jí ó máa pọ̀ sí. Kọ́lọ́n jí ó ó ṣe oríṣẹ́ bẹ̀rẹ̀ ni. Nǹkan tún ní mi wá ṣé orí 1 million tó sọ mi ìfẹ́. I don't want. You understand? I don't want. You are the owner of the money. God bless you. Wá tẹ́wà dùà, yáṣà dùà. Gbogbo àwọn àfáà tá à ń jọ láwọn ọlọ́mọba dó tiwọn. Sheikh Adam, Baba Kamali, Baba Lagbaji, Baba ibi tá a wáyé náà ibi tí mo ti kẹ́kọ̀ọ́ ni Mọ́ríkà Ṣùgbọ́n Ìsìlámì ọlọ́mọba kọ́lọ̀wọ́lá ọlọ́mọba dó tiẹ̀. Tún ti bila tọ́labìn. Tugini bila sababin. Subudila ajaiba fi takiribi ma bauda. Tún ti bila tọ́labìn. Tugini bila sababin. Subudila ajaiba fi takiribi ma bauda. Tún ti bila tọ́labìn. تغني بلا سبب تبدل عجائب في تكريب ما بعد ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ولا حول ولا mo wá dúpẹ́ nǹkan kan lọ́wọ́ ẹ̀ torí ọpẹ́ tí ma dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni pé ó ṣe nǹkan kan sí tí bá mú 5 million kúrò ńbẹ̀ rárá ìwọ ló lówó ẹ̀ rárá ìwọ ló lówó ẹ̀ gbọ́ mi ṣé kí n máa lọ ṣé kí mo ṣe sùúrù takadọ́là ìwọ ló ní ìwọ gbọ́ mi so mo ti pẹ́ mo ti mo mọ̀ rí àwọn mo mọ̀ rí ẹ máa lọ ó yá ṣe sùúrù ẹ má wòrè ẹ má wòrè ó yá mo ń bọ̀ ó yá di fi ọmọ tí mo fẹ́ fẹ́ ọmọ yín gbàgbà ó yá mo ń bọ̀ ṣe sùúrù takadọ́là dídé rárá ẹ ṣe sùúrù takadọ́là dún owó ló wá gbà. panel yẹn àwọn bá mi block ẹ wọ́n jẹ́ kó jáde. la hawla wala quwwata illa billahi al-ali lazim. account number. Sheikh, with all the thing you have done for me since day one 500,000 àkọ́kọ́ àwọn ọlọ́wà mi jẹ́ kójú wọlé 500,000 ẹlẹ́ẹ̀kejì I don't know how to hide my lifestyle. First 500k wọ́n fún mi wọ́n gba 5 naira ń bẹ̀. Second 500k mo fẹ́ gba ilé mo fẹ́ rent ilé apartment wọ́n pè ní 800k. Children fasting wọ́n yẹn bọ́ta wọ́n gba 5 kobo. Wọ́n 5 million fún mi. Am I mad? Ó mọ̀ tó ṣẹlẹ̀. Wọ́n gba 5 million for what reason? Ó mọ̀ kó tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Bóyá ṣé kí n sọ kó tí mo fẹ́. I love you. Ṣé kí n sọ kó tí mo fẹ́. Afa ti lọ pé mo kó tí mo ń sọ náà. Ṣé kí n sọ kó tí mo fẹ́. Wọ́n ti sábà gbọ̀n. Kásìlẹ̀ tó wé gan sí. Ṣé kí n sọ kó tí mo fẹ́. Mo kó tí mo ń sọ. Ustaz fílẹ̀ kọ́ ẹ̀yìn gẹ̀ẹ́tì fún mi tẹ̀ wá ẹ wá. Ṣé kí n sọ kó tí mo fẹ́. Dádì mo fọ́nà bẹ̀. Ṣé kí n sọ kó tí mo fẹ́. Takadọ́là. Mo kó tí mo ń sọ wà láì. Ẹ̀gbọ́n tí wọ́n fẹ́ Ṣé kí n sọ kó tí mo fẹ́. Ṣé kí n sọ kó tí mo fẹ́. Ṣé kí n sọ kó tí mo fẹ́. Nǹkan tẹ́mi fẹ́ ni pé ṣé o gbọ́ mi ṣé wàá gbọ́ àgbògbò tí má dẹ̀ ti sọ nǹkan tí mo fẹ́ nìyẹn nǹkan tí mo fẹ́ ni pé máa fún ẹ lórúkọ ẹnìkan wàá kọ tíra ń pa ẹnìyẹn nǹkan tí mo fẹ́ lówó ẹ nìyẹn that's what I want and I will sponsor the book nǹkan tí mo fẹ́ lówó ẹ nìyẹn bismillah the account number see the amount of time ara mi ò yá wallahi. 01 37 Takadọ́là check him send receipt here. Ẹ mi ka 0 million. Ó yá. Kí mo náírà mú wa ní ìjẹta. Mi mo kọ́ ní kí wọ́n launch. Ẹ lé wáyà photo. N bá débẹ̀ ó di pé wọ́n fẹ́ launch. Ó bá di 5 million naira. Sir, ṣé èèyàn tó jẹ́ aláàárín. Mi ní nọ́mbà pé mo náírà pé ṣé mo ní nọ́mbà pé mo náírà mo dúró. Up to today, mi ní nọ́mbà pé mo náírà mo dúró iṣẹ́. Lẹ́yìn Prince Mohammed àti ọmọ obìnrin tí máa ń pè lórí fóònù yẹn tó ń gbé kí n máa bá sọ̀rọ̀ yẹn ni mo ò ní nọ́mbà wọn èèyàn tó wá ní nọ́mbà wọn direct wọn ọ̀dẹ̀ kọ́ọ̀tì àárín yẹn pé ẹ fọmọ yẹn lẹ́jàre ọmọ òṣì ni ìlú òṣì olókọ máa fẹ́ bèrè kankan lọ́yọ̀ 5 million naira I'm a stupid boy mi ò yá wèrè now ṣe bá ṣọwọ́ tẹ̀síbà lẹ́wọ̀ sọ́rin people think I'm mad I'm not mad I know what I'm